Afiṣe lọ̀rọ̀ Taju yìí o, lẹ́yìn tó tẹ̀wọ̀n dé ló tún lọ jalè ní mọṣalaṣi. Ọmọkùnrin ọmọ bíbí ìpínlẹ̀ Edo Tajudeen Ridwan lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ̀ báyìí lórí ẹ̀sùn olè jíjà. Ẹ́ńjìnì tí wọ́n fi ń kírun ní mọṣalaṣi kan lágbègbè ìsàlẹ̀ Ọ̀ṣun nílùú Òṣogbo ní Tajudeen ẹni 30 ọdún yìí jí nídàájí ọjọ́ Túsìdeè ọ̀sẹ̀ yìí tí ọwọ́ tẹ̀ ẹ́. Ètò ọ̀bàjẹ́ pé ṣe ni Taju rò pé àwọn mùsùlùmí tí wọ́n lọ ń kírun ní ìdájí ní mọṣalaṣi náà ti lọ tó sì gbé ẹ́ńjìnì náà sínú báàgì rẹ̀. Nígbà tí àwọn yẹn pe àmọ̀tẹ́kùn tí wọ́n sì mú un, ó jẹ́wọ́ pé oṣù kẹta ọdún yìí lòun ṣẹ̀ṣẹ̀ ti ẹ̀wọ̀n ọlọ́dún 4 dé látàrí olè tí òun jà nígbà náà. Alákòóso àjọ àmọ̀tẹ́kùn lọ́ṣùn ajagunfẹ̀yìntì Bashir Adéwìnbí fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní àwọn ti fa Taju lé àwọn ọlọ́pàá lọ́wọ́ fún ìtẹ̀síwájú ìwádìí. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.